ògo ní forúkọ ọ̀rọ̀ bá mi tó pọ̀ ní ipá àti agbára. Wọ́n máa yìn ọ́, wọ́n máa dúpẹ́ nítorí pé òun sọ wá lọ, òun sọ wá bọ̀. Tàbí ògo orí òkè Olúwa lọ bí kò sí ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Tó bá rí bẹ́ẹ̀ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Kọ́ba ògo kó wọlé wá. Ta ní ọba ògo náà? Olúwa tó pọ̀ ní ipá àti agbára. Ìhà yín tí mo wà lónìí, jìnnìjìnnì mú mi nígbà mo fojú kan ẹni tí mo wà lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé ewu kan ò ní mi hu. Ẹgbẹ̀rún yóò ṣubú lápá ọ̀tún, ẹgbẹ̀rún yóò ṣubú lápá àlàáfíà. Àjàkálẹ̀ àrùn kan kì yóò wọlé tọ̀ mí kìkì dáyé tí lásán láàfin mọ́ bá wọn gbọ́. Àtẹ̀mí àtẹ̀yìn tí ẹjọ́ wù wá. Ẹ bá ń dákọ yìí. Orúkọ tèmi ni Comrade Ibrahim Lukman aka Olójóǹgbòdù tí mo jẹ́ aṣojú ọdẹ fún ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Ó kọ yín tẹ ẹ dáwọ́ ẹ bá ń tún ọkọ̀ ń dá mi ò tí ì gbórúkọ Ògún láka ayé kankan bẹ̀ ẹ bá ń tún dá. Ọdẹ́bọ̀dé ni orúkọ tèmi. Bí awúlá déhùn. Ọdẹ́bọ̀dé ni orúkọ ọdẹ mi. Bàbá yín ní ṣọdẹ ni àbí ẹ jogún ẹ àbí ẹ lọ rè kọ. Mi ò kọ́ sí ọdẹ o. Bàbá mi gan jagun délẹ̀ yìí. Ta ló kọ́kọ́ gbébọn lẹ́yìn lọ́wọ́ ẹ̀? Bọ̀dá wa ló kọ́ gbébọn lé alọ́. Bọ̀dá yín ṣe lè rántí orúkọ wọn. Bọ̀dá Ràṣídì ni àti Bọ̀dá Àṣìṣì ti kú jẹ kó lọ máa foríjì. Àmín. Àwọn òtá bá wọn. Kí Bọ̀dá Àṣìṣì wọn ti kú báyìí o. Bọ̀dá Àṣìṣì ọ̀dọ̀ tèmi ni mo ló kú. Àwọn òtá bọ̀dá àwọn tó kọ́ nínú àlepa jogún ẹ lọ bọ̀dá náà ọmọ bàbá tí a ní kì í ṣe pé ara àta. Àwọn ni àwọn lẹ́ẹ̀dì sọ pé wọ́n kọ́ yín. Àwọn la sọ pé gbà ó yá yìn tó bá ti pápá ìjọ náà lọ bèrè bọ́ yìn. Ẹranko rẹ̀ kọ́ yìn pọ̀ sí. Òkété mo kọ́kọ́ yìn parí lórí igi. Òkété. Bẹ́ẹ̀ ni òkété lórí igi bàtẹ́mi tó ń dá lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí mo náà ti dá yìn mo tún pẹ̀rán ńlá. Ẹ tún pẹ̀rán ńlá. Bẹ́ẹ̀ ni òkété mo bógi kòkó gùn bẹ́ẹ̀ ni nàbàníyá yìn sí mo sì yìn sí bẹ́ẹ̀. Àwọn àbúrò mi kan yìn tí ò pa wọ́n ní ọ̀nà gbébọn lọ bàbá yìn bọ̀dá mi kan gán yìn tí ò padì sí kò mọ̀ bá yìn dòní lónìí. Ìbọn ní kíkọ́. Ṣùgbọ́n kì í jẹ́ pé èèyàn lọ kára ìjàpá lọ kọ́ńtà. Yìí kàn sí pé bẹ́ẹ̀ pé ẹ sì gbébọn náà ẹ̀kẹ́ gbé pé kí n kàn yín. Ẹ lè yín dànù lásán ṣùgbọ́n ẹ̀ lè fi pẹ́ràn. Ó ní bẹ́ẹ̀ yẹn ṣe fìbọn pẹ́ràn. Ó ní bẹ́ẹ̀ ti fìbọn pẹ́ràn o. Yìí kàn sí pé mo rẹ́ran lókè mo fẹ́ yìnbọn sí lókè. Ẹ fẹ́ tu ṣòfò. Mo fẹ́ tu ṣòfò. Ẹ fẹ́ tu ṣòfò kò ní bà. Kí ló dé òfin ní bà? Tẹ bá pẹ bẹ́ẹ̀ sẹ́wọ̀n bí tá a wà yìí inú igbó ni bí a wà yìí tẹ bá fẹ́ dán wò ẹja lọ kán òròbó kan ní ká fi lẹ́lẹ̀ ní káwá lẹ́yìn kẹ́yìn mọ́ wò. Òròbó bò kí ni gbogbo. Ibi àti bẹ̀rẹ̀ bọ́ yìnyín náà nù má tọ̀ bá ti lè tàbá mọ́ òròbó ẹran wọ́n lá fẹ́ pa. Ẹ fi òròbó sílẹ̀ lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni a sì yìnbọn mọ́ ọ bá ti lè bá báyìí ó parí ọtí mọ̀ báyìí. Àwọn lẹ̀kẹ́ oyè tẹ kó sọ́rọ̀ yóò máa kọjá. Lẹ̀kẹ́ oyè kọ́ yìí o. Kí wàá ní. Ó ń dè ní à ń pè yìí o kì í ṣe lẹ̀kẹ́ oyè o. Apàrò ní ọ̀hún ń dè ní àwọn gbérí ní kì í ṣe èsì lẹ̀kẹ́ bó o. Kí ni jẹ́ lẹ̀kẹ́? Mo fẹ́ kẹ́. Ìgbà àti mọ̀ pé wà lónìí pé ń bọ̀ ló já pa ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ ní ti gbérí mọ̀ mú tiẹ̀. Ẹ̀jẹ̀ ní gbérí mu kí ló dé gbérí mi mú ẹ̀jẹ̀. Fẹ́ẹ̀ bàbá wa ti ṣẹ̀dá rẹ̀ ni wọ́n fi jagun délẹ̀ ni tí ò bá mú jẹ̀tẹ́ bá lò bẹ́ẹ̀ ṣe bí ò ti ṣiṣẹ́ rẹ lára yín tẹ́ bá fẹ́ dán wò ẹja bọ́kọ̀ ní kí n bọ́ sí lọ́rùn kẹ́ ló gbé ogun ṣẹ́jú kẹ́ sọ bára yín bá ti rí fún mi. Kẹ́ ẹ bọ́ gbére sí mi lọ́rùn. Èmi ò ní mo fẹ́ dán wò báyìí ṣùgbọ́n mo fẹ́ bí ń gbé mo ń wo àwọn bí ìyẹ́ ẹyẹlé àbí ìyẹ́ adìẹ lára rẹ̀. Ẹ ń jẹ ẹ ń gbà lẹ́rìí o. Gbérí gba ẹ̀jẹ̀. Ẹ ń gbà lẹ́rìí o. Ẹkùn jẹ́ ẹranko tí a lè fi ìlà gbọọrọ bí àwọ̀ òféèfé àti àwọ̀ funfun abẹ́ rẹ̀ dámọ̀. Wọ́n ní irun gígùn yí ọrùn, àgbọ̀n àti ẹsẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni irun gígùn ṣaraṣara wà níbi ẹnu wọn, pàápàá ẹnu àwọn akọ. Ìlara ẹkùn sábà máa ń wà ní òró, tí èyí tí ó wà níbi iwájú orí àti ẹsẹ̀ wọn máa ń wà ní ìbú. Ẹkùn jẹ́ ẹranko tí ó tóbi jù ní ìran àwọn olóńgbò. Agbára tí wọ́n ní kò jẹ́ kí òdú wọn ṣe àìmọ̀ fólókò. Abo ẹkùn lè fi etí sọ̀rọ̀. Wọ́n máa ń lo àmì funfun tó wà ní ẹ̀yìn etí wọn láti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀. Tí abo ẹkùn bá ti gbúròó ewu nítòsí, ńṣe ni yóò tẹ etí rẹ̀ pẹrẹsẹ. Àwọn ọmọ sì ti mọ ohun tí èyí túmọ̀ sí. Kíá ni wọn yóò ti bá mọ́lẹ̀ tàbí kí wọ́n lọ wá ibì kan farapamọ́ sí. Bí ẹkùn ṣe jẹ́ ẹranko tó lágbára náà ni ó ní àwọn ọ̀tá
tàbí àwọn ẹranko tí ó máa ń pa wọ́n. Àwọn àgbà ẹkùn máa ń bẹ̀rù èèyàn, àgbọ̀nrín, àgbáǹréré, erin àti erinmilókun. Ọ̀tá àwọn ẹkùn kéékèèké máa ń pọ̀ ju ti àwọn àgbà lọ. Lára wọn ni a ti rí ọ̀nì, akátá àti ejò. Alẹ́ ni ẹkùn sábà máa ń ṣọdẹ. Oríṣiríṣi ẹranko ni wọ́n máa ń pa. Àmọ́ wọ́n máa ń yan ẹranko tí ó tóbi tí àwọ̀ rẹ̀ kò sì jẹ́ dúdú láàyò fún pípa jẹ. Àwọn ẹranko bíi àgbọ̀nrín, màálù, ẹfọ̀n àti ẹranko afàyàfà. Ó ní àmì tí abo ẹkùn máa ń fi hàn láti sọ pé òun ti ṣetán fún ìbálòpọ̀, bíi kí ó máa fi ohùn rẹ̀ sọ̀rọ̀ tàbí òórùn ìtọ́ wọn. Àsìkò ọyẹ́ ni wọ́n sábà máa ń ní ìbálòpọ̀, àmọ́ ìbímọ wọn kò ní àsìkò kan ní pàtó. Àsìkò tí wọ́n fi máa ń ru oyún kò ní pàtó, àmọ́ ó ju oṣù 3 lọ tí wọ́n fi ń ru oyún. Wọ́n máa ń bí tó ọmọ 2 sí 4. Àwọn ọmọ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí kì í ríran, kódà wọn kì í lè ríran fún odidi ọ̀sẹ̀ 6 sí 8 bí wọ́n bá lajú. Kò síbi tí a kì í ti rí àwọn ẹranko yìí jákèjádò gúúsù ìlà oòrùn Asia, China àti ìlà oòrùn Russia. Àwọn ibi tí wọ́n fi ń ṣe ibùgbé ni pápá, ọ̀dàn àti ilẹ̀ rẹ̀ níbi tí igi eléso pọ̀ sí. Ẹkùn máa ń lò tó ọdún 10 sí 15, èyí ni 10 to 15 years nínú igbó. Kì í dùn ó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge. Èyí ni díẹ̀ tí a ní àǹfààní láti sọ. Tí Èdùmàrè ràn wá lọ́wọ́ láti ṣe lálàyé fún ẹ̀yin olólùfẹ́ wa nípa ẹranko tí wọ́n pè ní ẹkùn. Ẹ má gbàgbé láti bá wa like, share kí ẹ sì comment ní ọwọ́ ìsàlẹ̀. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Títí ìgbà míì tá ò tún máa pàdé, kéré àti àánú Olúwa kó máa bá wa gbé. ọdẹ ní báyìí ìgbà ó tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀? Ó ti lé bí 30 ọdún àti 5. 30 ọdún àti 5 tẹ́ ti ń dẹ̀gbẹ́. Ti ń dẹ̀gbẹ́. Àwọn bó o lè dẹrí. Mo dẹ̀gbó reserve ní Ogun State. Mo dẹ̀gbó Ọ̀yọ́ State lóko. Mo sì dẹ̀gbó ní Ìfẹ́lódùn wa náà ní igbó àǹgbẹ̀bẹ̀ ní igbó àjùbà ní odò ọ̀tẹ̀ side. Àwọn ẹranko ò lè parí. Ẹranko tí mo parí, mo pọ̀yà, mo pẹ̀tù, mo pàgbọ̀nrín, mo pàtù. Ẹnu ẹfọ̀n àjọ lọ́jọ́ wọn pa ni. Mo tàbá sí kò kú lójú náà, ẹlòmíì ló pa. Àwọn ẹranko tẹ́ ẹ ti parí nù. Nígbà tẹ́ ẹ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tá a kọ́kọ́ wọlé sórí ètò, mo rí pé àwọn bàbá yín wọ́n lóore tí wọ́n ṣèlú kan. Bẹ́ẹ̀ni. Ẹja mẹ́nu kan bíi 2 mẹ́ta yàtọ̀ sí pé jagun délùú yìí, yàtọ̀ sí pé wọ́n tẹ̀lú ìdó, ẹja mẹ́nu bá bíi 2 mẹ́ta tẹ̀lé sọ fara lé. Yóò dà fún olóòtú. Nígbà tí wọ́n dé ìlú kẹrin yìí, ṣẹ̀pá àwọn kan máa dé bẹ́ẹ̀ nìkan bì kan ni. Wọ́n ti bá àwọn kan náà ń bẹ̀. Ẹran ẹfọ̀n yẹn tí máa ń dà wọ́n láàmú ládùúgbò yẹn. Nígbà tán bàbá wa débẹ̀ ní apá ẹran ẹfọ̀n yẹn. Oore àkọ́kọ́ tí a kọ́kọ́ ṣe fún wọn nù. Torí ẹran ẹfọ̀n yẹn ọlá pé ń dàn án láàmú tí wọ́n ti pa òjò lè rà wọn àdàn án láàmú wọn ládùúgbò yẹn. Wọ́n sóore yìí. Oore ẹlẹ́ẹ̀kejì àgbálùmọ̀ kan bẹ́ẹ̀ tí wọ́n ní ìwé bẹ́ẹ̀ àwọn bàbá wa àwọn náà gbìyànjú àti pa àgbà ìwé inú àgbálùmọ̀ yẹn. Tí èèyàn lè pàwé ni. Wọ́n ń pàwé ìwé tẹ́ bá mú gíní tí wọ́n bá ti pa nǹkan tó wà bẹ́ẹ̀ tí wọ́n gégi yẹn tí wọ́n fi nǹkan àwọn bàbá máa fi ọwọ́ tí wọ́n ti ń dà òkà bọ́wọ́ tí wọ́n bá lu igi pa báyìí nǹkan kan tó wà bẹ́ẹ̀ yóò jáde ni. Tó bá yìí ti jáde ó ti lọ síbòmíì wọ́n sì gégi yẹn tí wọ́n bá yìí ti gé wọ́n ti pa ohun tó wà bẹ́ẹ̀ yẹn nu. Torí atẹ́gùn ni yóò ti da afẹ́fẹ́ lọ síbòmíì. Ẹ lè fojú atẹ́gùn ni ó ti da afẹ́fẹ́ lọ síbòmíì. Yóò ti da afẹ́fẹ́ lọ síbòmíì. Bẹ́ẹ̀ ni. Ẹ ń ròyìn pé ẹ pa ẹfọ̀n àbí ẹ pa túùkú, ẹ pa gálà, ẹ pa gbogbo àwọn ẹran abitete àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ wo ni bó mú ooru díẹ̀? Ọjọ́ tí a lè mọ̀ pé bó mú ooru díẹ̀ táìmù yìí àti ìdí ògbóǹtarìgì tó báyìí níjọ́ tá a lè pòrú mú dé. Kí ló sì ṣẹlẹ̀ níjọ́ náà? Kí ló ṣẹlẹ̀? Àgbálùmọ̀ kan bẹ lóko ọ̀dọ̀ wa a máa pè ní abà àṣàlẹ̀ ńlá. Àgbálùmọ̀ yẹn tá a bá yí ìdájí a máa ń jí lóko, a fẹ́ máa jí lóko láti ní ìdájí la máa ń jí tá a lọ gọ sí inú igbó láti wẹ̀ràn. Bá ṣe wá lọ báyìí ní náà sáà ti yín báwo ò sì mọ̀ pé bóyá ìwé ẹran táwọn wá lọ ní
nẹ́gàn gbọ́ fàì ìfà ewúnu tánu àṣàṣà mo rí i pé mo sá wálé láti kò jìnnà sábà náà ìwọ̀n yẹn àwọn tí wọ́n mọ̀ ń pa àwìn náà ẹni tó mọ̀ ń pa àwìn náà tó pé máa lé àgbà náà ni ṣùgbọ́n nígbà tó yá àwọn bàbá wa wọ́n táwòdà wọ́n pàwòdà wọ́n táwò sí wọ́n kó alọ́gbọ́n nú àṣìṣe àṣìléwìn lọ àgbálùmọ̀ ò tí ì kú dì sí o ó sì wà láyé ṣùgbọ́n kò sí ń pàǹbẹ̀ mọ́ gbogbo ẹ̀ka rẹ ló ti gbẹ lọ́tún tó ó tún so ṣùgbọ́n kò sí ń pàǹbẹ̀ mọ́. ẹ sáà fọgbọ́n àwọn bàbá wa. bẹ́ẹ̀ ni ìjọ náà mo lè pé torí alẹ́ ṣubú ni. ìwé lẹ́yìn. alẹ́ ṣubú ni. ẹni tí ń lé ń báyìí fojú ara yẹn. ẹ àfojú rí o nígbà tí nǹkan bá ń nàyàn táwọn ọ̀rìn ti ń nà ọ́ tó sì jẹ́ pé bí a sì ti ń wo náà nídìí àgbálùmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dákun kí alùpùpù ti mọ̀ pé èyí ti ń lé ọ náà. kí lẹ ṣe fún un. bóyá a ti pẹran rẹ ni torí yóò kó ọ̀la tí ń gbọ̀nà bẹ kọjá mo ti pẹran kálẹ̀gbẹ̀bẹ̀ ọ̀yà ni mo pa ọ̀yà yìí ti kọ́ ọmọ lẹ́yìn mi ìyá mo sì pa ìrọ́mọ ẹ pa ọjọ́ kejì ni tó ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà mo délé àwa ti mọ̀ tẹ́lẹ̀ gbà tí mo délé àwọn bàbá mi ti mọ̀ tó ṣẹlẹ̀ wọ́n mú àwọn àpòrò oríṣiríṣi wọ́n lò fún mi. òtútù ò mú yín. aláǹṣubú lébú èmi lọ òtútù ò mú mi tí gbogbo ẹnu mi ti wú gbogbo ètè mi ti ga nígbà tí n bá fọ́ ẹ̀ létí fọ́ ẹ̀ nínú gbogbo ètè mi ti gbogbo ara mi ti wú tó dàbí ìgbà tí ẹgbẹ́sì bá mú mi ó ti sọ wọ́n ń mẹ́pọ̀ pa náà fi ra mi gbogbo ara wọ́n sà lóríṣiríṣi nǹkan fún mi yìnyín lé ó tójọ́ kẹta kí n tó lè lóko padà bí ẹ̀kọ́ nǹkan ò sí mímọ́ o ṣùgbọ́n ìpayà yẹn kọ́kọ́ mú mi ní tàìmù gbà náà ẹ lè padà lọ torí ọ̀nà oko tẹ́ gbà lọ ni. ọ̀nà oko pọ̀ ṣùgbọ́n ọ̀nà ọbẹ̀ ni mo yẹn lọ. ẹ máa ń padà lọ ẹ gbọ́dọ̀ bòmí lọ. mo lọ ọ̀nà bòmí ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́kẹrin ni o lẹ́yìn ọjọ́ kẹrin ni mo tó lè lọ bí kankan. kábíyèsí bàbá o mo ṣàkíyèsí kinní kan àwọn ìbọn tẹ́ ẹ máa ń gbé lọ́wọ́ yìí púpọ̀ àwọn ọdẹ wọn á ní àwọn lè so kankan máa ń dì í àwọn lè fi kinní kan fọ̀bọ́n nítorí pé kéwọn fi rẹ́rìn pa àwọn ọdẹ àsìkò yìí ara àwọn tó ń gbé pumping roko sáwọn ní pumping àwọn ní pump passion àwọn tí wọ́n lo àwọn ìbọn ìgbàlódé english bí àṣà àwọn ilé ìbò ẹgbẹ́ bàbá sáwọn náà tún nílò láti so oògùn kí wọ́n tó rẹ́ràn pa ni. kò sí ní ta lè fi àwọn ìbọn wa ìwé o. kò sí ní tẹ́ lè fi bọ́wọ́ yín ìwé. kò sí ní ta lè fi wé torí láyé ẹjọ́ tí ò sí rúbọn tẹ́ ń sọ yìí ní tí wọ́n ń lò náà ni wọ́n sì ń mólè wọ́n mú gbogbo rẹ̀ wọ́n sì ń pẹran ní tí wọ́n lò náà ní kò sí mi tí wọ́n lò gbàtọ́ làjú dé làwọn bọ́ tẹ̀ ń wí dé ọ̀làjú ti débi báwọn náà ti ń lo bárẹ̀ à ń lo single à ń lo double tí wọ́n pàwọn náà lè sáré yìn ṣùgbọ́n bá a ti lè sáré yìn kò sí bó ti lè bá ẹran dàbí nǹkan ọba sí yìí bárẹ̀ tẹ̀ wá ń sọ yìí àtún nìkan tá à ń ṣe pẹ̀lú ẹnìsìn tá a máa fi lè mọ́gùn kì í ṣe tó ogun kì í ṣe ogun àwọn bọ́ọ̀lìsì kan wà tó tóbi gbàgùdù báyìí orí ọta tá a máa lò yẹn orí ẹ̀ là á fi bọ́ọ̀lìsì yẹn lé á wà á yọ ọmọ lórí kò sí irú ẹran tó lè bà tó bá bá tùkú yóò wo ni bọ́ọ̀lìsì yẹn máa wà lẹ́sẹ̀ ọkọ̀ tó tóbi gbàǹgbà báyìí kì í ṣe gbogbo ẹ̀ náà lóògùn àdọ́gbọ́n sí náà wà. bàbá o wọ́n ní Ògún máa ń ṣèdájọ́ fún gbogbo aláìsàn títọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni Ògún máa ń ṣèdájọ́ gbogbo ẹni tí ò sí dáadáa tí ò sòótọ́ tàbí ó ya ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ǹjẹ́ ìgbàgbọ́ náà rẹ̀. ó dà bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n fi sọ pé Ògún adájọ́ ọdẹ tó ṣèké ọdẹ rẹ̀ Ògún adájọ́ ọdẹ tó bá ṣèké sọ́dẹ ọ̀rẹ́ rẹ̀ Ògún dájọ́. láàrin ọ̀rẹ́ sọ̀rọ̀ rẹ lẹ̀ gbọ́dọ̀ ṣèké sí láàrin. láàrin ọ̀rẹ́ náà ń bá jẹ́ fámìlì bẹ́ẹ̀ mi ti jẹ́ ìtajọ́ tá a bá ti jọ ń jẹun tá a jọ mu tá a jọ ń fi nǹkan kanu àti dìmọ̀lẹ̀ ní tògún wà Ògún ò sínú déyìí tí gbogbo ẹni tí wọ́n bí sínú Ògún nìkan ní ìdánmọ̀ Ògún ẹlòmíín wà tẹ́ pé wọn ò bí sínú Ògún tó yẹ pé yóò dánmọ̀ Ògún tó yẹ pé tí ẹ bá sin nǹkan aburú sí Ògún ò dájọ́ ẹlẹ́nbọ̀ àdó mi ní ìsìn mo dúró dè yín kẹ́ tó wá dé mo á ti fi nǹkan tó rí ti àga fún yín ẹ̀yin ò rí mi mo tún wá dé nípa ẹ̀sà wàdà ti gbogbo ẹ̀ bó bá mú ibi ò sí mú yín Ògún ò dájọ́. Ògún ò dájọ́. Ògún ò dájọ́ o. ṣé ẹ sì rẹ́ni tó dájọ́ fún rí. àmọ́ yẹn tó Ògún ti dájọ́ fún. ó yẹ sọ̀rọ̀ ìrí kan tẹ́ ẹ rí. ìrí kan tẹ́ mi rí a sọ̀rọ̀ kan fẹ́ nìkan ó wá búra nígbà tó búra nílé Ògúndèjì lókè ìbà náà ó sì bá yín ní.
ó sì gbẹ̀yìn. ìbọn ṣàdédé dà mọ́ lọ́wọ́ lẹ́yìn orí ló yọ àwọn èèyàn orí ló kó àwọn èèyàn yọ èèyàn tí ìbá kú bá pọ̀ tí màá bá pa. ṣé ìbọn lè ṣàdédé yìn fúnra rẹ̀. dáadáa ẹ̀ẹ̀kan ò pẹ́ gan-an ní ìbèbó tẹ̀ ń sọ̀hún lóṣogbo ń bẹ̀hùn ẹnìkan náà búrò èké ni a sì ti ń sọ fún un ọlọ́lọ́ ẹ̀ ibà bá búbu àwọn ọkọ̀ àwọn ọlọ́pàá gánjọ́ náà ó lè gánjọ́ náà tọ́wọ́ àtọlọ́pọ̀ bá jẹ́ kan náà ni ọ̀rọ̀ tí ìsọ̀n tó wà bẹ́ẹ̀ wá ń gbọ́ báyìí ìbá yí wọ́n jọ́ náà. ìbọn bá ọkọ̀ àwọn ọlọ́pàá. ó bá níbi apá kẹsìnjọ́ náà ìbọn jábọ́ lọ rẹ̀ wọ́n ti wí fún un òun gan sì ní kọ́ ń yọ ọ̀tá nù bá àwọn èèyàn tí a ti ń wí fún un nígbà tí ìbọn jábọ́ lè lọ rẹ̀ tí bá rẹ̀ dáhùn tó dáhùn láàrin yẹn àwọn ọmọ méjì kan lọ́n jọ wọ́n ti ń kọjá lọ ó lé ń jọ náà. yóò ṣe mọ súnmọ́ jù. ìgbà tó sì délé wọn jẹ́ kó yé àgbà náà wọ́n pa àbọ̀ ògún fún padà kó tó pé wọ́n jọ mọ́ gbébọn wọ́n pa àbọ̀ ògún fún padà. ṣe súnmọ́ nù. kò sẹ́ni tí ò ṣe súnmọ́. nígbà tó bá ti rí i pé àmẹ́ni tó ti fọ̀dàlẹ̀ kún wà àmẹ́ni tó ti fà ìṣòdodo kún wà kí bọ́n mọ́ lọ sàdédé jábọ́ lọ́wọ́ rẹ̀ àbí bóyá ọ̀bá. sẹ́rí kálukú ẹ̀yin tẹ́ ń bọ̀ náà kẹ́yìn ló máa bá inú mímọ́ bọ̀ wá síbi tẹ́ ń lọ tí ẹ̀ náà bá ń banú tí ò mọ́ náà lébẹ̀ náà bákan náà ni a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí ọdẹ tí ò ṣe súnmọ́ o kò sí èèyàn tí ò ṣe súnmọ́ nígboro náà ṣùgbọ́n ẹ wojú wọn wò. bàbá o nílùú Ìkìrun ṣé ẹ rántí ẹni tó kọ́kọ́ sọdẹ. bá a ṣe tán ló kọ́kọ́ sọdẹ tó ní ló kọ́kọ́ tẹ̀lú Ìkìrun ọdẹ tìlú ṣe wá. kí lẹ rí. ọba ṣe tán. ọba ṣe tán. bẹ́ẹ̀ ni ló kọ́kọ́ sọdẹ nílùú Ìkìrun torati ìlà ni òun ló sì sọdẹ nílùú Ìkìrun òun ló sì tẹ̀lú Ìkìrun ìlú. bàbá rẹ̀ ṣàkíyèsí pé ọdẹ ní máa tẹ̀lú dó ọdẹ ní ò lé gbogbo àwọn ẹranko òlú dànù ọdẹ ní ò sọ gbó ọdẹ ní ò ṣe gbogbo ẹ̀ tí ó tẹ̀lú dó ṣùgbọ́n mi ò tí ì gbọ́ nù wádìí rí pé ìran ọdẹ jọba. ẹran ọdẹ ò lè jọba. kí ló dé. nínú ti èmi ò lè sọ tìlú wa yìí tí ìran ọdẹ ò fi lè jọba. nígbà bá ṣe tán dé tó tẹ̀dó sí ìlú Ìkìrun ó níyàwó ó ń ṣọdẹ káàkiri nígbà òdìjọ́ kan ó lóko ọdẹ ó mọ lọ́jọ́ 5 ọjọ́ 6 ó mọ lóṣù kan pàtó dé àwọn tó wà nílé tá jẹ́ bí àwọn atọ́kùn tí wọ́n tẹ̀lé wá láti ibi tó ti wá ó wà kúnlẹ̀ wájú ẹ̀ ọdẹ ní ń pè kábíyèsí láyé àtijọ́ nígbà wáṣẹ̀ yóò wà kúnlẹ̀ wájú ẹ̀ kábíyèsí o ẹkú rè o sálọ̀dá sábọ̀dá o tó bá kẹtàn àwọn lágbájá já o mo ti máa parí rẹ o sọ́tà ti parí rẹ ọ̀kárí ọmọ létò ló dọ̀bà lọ́jọ́ òní àwọn tó wá tẹ̀dó gangan àwọn àdílé tó tẹ̀lé nílùú Ìkìrun ìjọba o ṣùgbọ́n wọn fún wa nígbàkejì ọba wọn fún wa lẹ́sà ṣùgbọ́n tí ó bá wá jọba náà lẹ̀ tí ó bá ti délé wọn kò lè jọba. èyí náà ṣàkíyèsí ọ̀rọ̀ tí mo sọ pé kò ṣeé ṣe kí ìran ọdẹ kó dọba. kò síbi tí ìran ọdẹ ti dọba èmi ò tí ì rí ibi tó ti pé àwọn tó sọ dédé lù yìí o tí wọ́n tẹ̀lú ìdó ànẹ́wà dọba tí ì gbọ́. kí lẹ lérò kí àwọn èèyàn dásà kan oṣù wa fẹ́ bí yín bó wọn ṣe dá màá sì bí màá béèrè màá wádìí débi kò ń pòdù ni ṣé ẹ máa ṣàtúwọ́n máa dá àwọn èèyàn sọ pé ògbó pọ̀ ń lókè wọn ní ògbó pọ̀ èmi wá ní lóògùn pé irọ́ ni wọn aláǹfààní àti fojú mi kan ìmọ̀ ìjòkó yìí gan ẹ̀rù jẹjẹrẹ ń dábà mí ṣùgbọ́n ẹgbọ́n sí lóòótọ́ lóògùn pọ̀ ń kẹrùn. ẹ ṣe olóòtú oògùn pọ̀ ń kẹrùn. èmi rò pé mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló ẹgbẹ́ gbàtà délùú yìí à ń gbáriwo lọ́tún à ń gbọ́ lálàáfíà mo rò pé mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló wà ní gbogbo ìlú nígbà tí wọ́n gbé ògùn tó pọ̀ kí ló dé. tẹ́ ẹ bá fẹ́ gbà pé oògùn pọ̀ ń kẹrùn àsìkò eégún ti dé ní oṣù karùn-ún ẹ wá sí kẹrùn níjọ́ ọ̀jẹ̀ eégún ẹ rí bí ó ti máa fi oògùn nara wọn tí ẹlòmíì ò lọ kúlé ẹlòmíì ò ní kúlé wọn lọ fún lẹ́rọ̀ ẹ̀ ńlẹ̀ oògùn wà lókèrè o. àìdúró ẹ máa fògùn nara yín. à ń sọdún ni. ẹ ń sọdún. ọdún ni o. irú ọdún wo ni ọdún lẹ́yìn sí wọn. ọdún eégún náà ni nílùú kẹrùn bì ẹ tí àìkẹ́ wà. ẹ á máa fògùn nara yín. ẹ á sọ fún kẹ́ tí àìkẹ́ wà ẹ ríran wò. èmi ò wá o kọ́mọ́ kọ́mọ́ lọ́dọ̀ fògùn náà olúwe. bí a bá gbà ìyàwó ẹlòmíì gan àsìkò eégún ni ó gbẹ̀san ìyàwó ẹ̀ tán gbà bó ṣe rí nu tára lóòrì kejì bá gbàyàwó yẹn nílùú yìí tó bá wá àwọn èrò eégún bì kì í ṣe bó ṣe wá ni ó ṣe lọ padà. nílùú mùsùlùmí. mùsùlùmí dá dó lọ́tọ̀ o ìgbàgbọ́ dá lọ́tọ̀ ẹ̀sìn àbáláyé sì wà lọ́tọ̀ tiẹ̀ náà. ní Ìkìrun náà. ní Ìkìrun. Ìkìrun mà ní. bẹ́ẹ̀ ni.
Ìkìrun. ìlú Ìkìrun yìí Ìkìrun tẹ̀ ń dákọ̀ ọ̀hún ìkìbọn tó rùn ní Ìkìrun kì í jẹ́ pé bóyá lásán. ẹ ṣàlàyé àárín òfin wa. kì í jẹ́ pé bóyá Ìkìrun ẹ ṣe pé Ìkìrun ìrun ṣẹ̀dé ńgbà wo ló dé ìgbà wo òrùn dé ìrun ṣẹ̀dé nu nígbà wáṣẹ̀ àwọn akíkanjú tó rùn lójú ogun àti ìkìbọn tó rùn iná bá kírun wáyé kì í jẹ́ pé bóyá kírun kọ́ o ìgbà wo ni kírun dé ìgbà wo làǹtàn kírun dé. mi wá rò pé bí mọ́sálásí ṣe pọ̀ káàkiri. ní mọ́sálásí ti pọ̀ ní ṣọ́ọ̀ṣì pọ̀ ní iléègùn sì pọ̀. iléègùn náà pọ̀ nbí. iléègùn pọ́nkẹrùn iléègùn ọdẹ pọ́nkẹrùn. bàbá o ẹ gbàgbọ́ nínú Ògún yẹn púpọ̀. mo gbàgbọ́ nínú rẹ o torí ń dúró tì mí tí n bá ti mọ́ lọ́ntàn Ògún lóko. ẹ bá ní wọn fi Kùránì sọ pé ẹ̀mọ́ tẹ́ ń sọ ẹni fẹ́ bùrọ̀ ń sọ pé ẹ̀mọ́ tẹ́ ń sọ tó bá fẹ́ bá mi dòwò kó yá fògùn búra. Ògún mo nígbàgbọ́ nínú ẹ̀jù. ẹ nígbàgbọ́ nínú rẹ. mo nígbàgbọ́ nínú ẹ̀jù. ẹ̀rí wájú ọ́fíìsì tá a ló bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ́gùn bẹ́ẹ̀ ni. mo rí mi bàbá. ẹ̀rẹ́sùn náà lẹ́gbẹ̀ẹ́ rẹ ni. mẹ́jọ wọn rìn kọ́ náà ni. ẹ gbàgbọ́ nínú Ògún. mo gbàgbọ́ nínú rẹ o mo nígbàgbọ́ nínú Ògún dáadáa. so Ògún wá ń dáhùn Ògún mi ì tí ì sọ pé Ògún màá wá kó méjèèjì pọ̀ Ògún àti Ògùn ṣé méjèèjì ń dáhùn bíi ti gbà wáṣẹ̀. kì í jẹ́ pé òdà ń bí gbà wáṣẹ̀ bẹ́ẹ̀ tí àwọn nǹkan kan tí wọ́n ń lò nígbà wáṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí Ògún sí mọ́ láti lò báyìí. kí ló dé. torí pé ìbẹ̀rẹ̀ irú ẹni pakopako kí tá à ń fi àwọn ọ̀pọ̀lọpọ̀ ewé ní pakopako ti pa tán kò jẹ́ yẹn orí nǹkan lò nígbà wáṣẹ̀ bọ́kù bá kú tí wọ́n bá fi orógbó sí lẹ́nu tí wọ́n pètò pàtó bẹ́ẹ̀ jọ́ kejì yóò ti sú nídìí tá a lè gbókù ẹlẹ́ẹ̀ní ìsìn tó ní bá ń fowó orógbó sí lẹ́nu kó di jọ́ kejì wọ́n lọ fẹ́ ìṣògùn owó ni ó wí àárírú ẹ̀ ló mọ̀. bọ́ọ̀kù bá kú ẹ bá forógbó sí lẹ́nu pẹ̀lú sẹ́kàn bẹ́ẹ̀ ni tó bá fi dijọ́ kejì yóò ti sú sídìí òkú. bẹ́ẹ̀ ni. irú orógbó irú fífi lẹ́nu ṣuṣu ń di o ẹ máa lò ó fún sẹ́kàn náà ni. òkú oṣù yóò gbé orógbó sẹ́nu báyìí ṣé tá a bá dán òkú wò ṣé yóò ṣe bẹ́ẹ̀. ẹ̀yin ẹ lọ sí wò tá a bá ti ní nǹkan tẹ́ fi kún. kí ni màá fi kún. bóyá ẹ̀mọ́ náà ni kí ni màá fi kún. tẹ́ ẹ bá ti ní nǹkan tẹ́ fi kún tá a bá ṣe tó bá ilé sú níjọ́ kejì láàárọ̀ ọjọ́ kejì tẹ́ bá ti bá ń di ẹ̀ ó parí iṣẹ́ okú kéré péréte ṣùgbọ́n èyí ta ni ó wà fún òkú ẹlẹ́ tó ní ọ́fíìsì. bẹ́ẹ̀ irú yín báyìí nǹkan tẹ́ bá ní bí màmá dàgbàdàgbàdàgbà mọ́ ibi àgbáre. sẹ́mi nìkan ni ìyá bí ni. wọn ò nígbà kẹ́ fún mi. láìláì bẹ́ẹ̀ bá mọ̀ ẹni tí bá wẹ̀ kú náà sí gbàkan máa lomi òkú máa lówó ẹ̀ tí ẹ̀rí kan ṣe mọ́ nìsín ni wọn ò jẹ́ wọn ó ṣe mọ́ ojú ẹsẹ̀ wọn ó ti dànù wọn ó tún máa ṣépè gan méjì sáré gbogbo nǹkan tí yẹn ń lò láyé jọ̀ kò ṣe é lò mọ́ nìsín. kí la wàá ṣe tóògùn ó fi máa dáhùn tóògùn ó fi máa jẹ́bi tàtijọ́ torí tí wọ́n gbọ́ lágbọ́yé àti àgbọ́yé ṣé kò ti máa rẹ Ògún ṣé kò ti máa rẹ Ògún báyìí. kò rẹ Ògún iye tó kù fóògùn náà ni pé tí ò ṣe é yí padà níbi tẹ́ ẹ bá ti pèlò Ògún tí tẹ́ ẹ ti ń lò àwọn nǹkan ètùtù ẹ̀tọ́ ẹ̀ka ẹ̀mọ̀ sí ń bẹ̀ tẹ́ ẹ bá ti lọ sí tẹ́ ẹ fún Ògún sì ń jí padà ó yàtọ̀ sóògùn Ògún yàtọ̀ sóògùn. mo mọ. Ògùn là ń sọ̀rọ̀ pé báwí kì í ṣe tògùn Ògún sì wà láàyè Ògún òkú ò láàyè rẹ̀. Ògún wà láàyè. Ògún òkú ò láàyè rẹ̀. lákàyọ̀sì mọ́lẹ̀ ẹ̀jẹ̀ mọ́ olúmọ̀ràn ó wà láàyè. bẹ́ẹ̀ ni ó wà láàyè kòkòrò tí rìmìnì ni ojoojúmọ́ ní rìmìnì. ara àwọn nǹkan tó ṣe àkóbá fún Ògún láti máa jẹ́ bí ìtàkùn ìwà òní àwọn ewéko àwọn èlò tí àwọn baba ń lò tẹ́ bá dénà àkáǹtì ẹlòmíì tẹ́ bá bá àwọn nǹkan tán baba sọ bẹ ẹ ní mọ̀túmọ̀ rẹ̀ mọ́ tí ìbàjẹ́ pé tí kálukú bá ti gbà lójú ayé. ṣé kò wá máa sọ ìdòdó ní ọdún àwọn tẹ́ ń ṣègbìyànjú fún. ẹni tí ò bá mọ nǹkan ó yẹ kó jẹ́wọ́ náà là ń sọ pẹ̀lú Ògún jẹ́wọ́ pé ìyẹn mọ kínní yìí o tí n bá mọ ìyẹn sì fún ọ ìgbé ìtọ́ bá mọ̀ ni ó sọ. ewé ìrà nílé lẹ́kùlẹ́jà gan ń kó bóògùn lásìkò yìí ẹni tí ò bá mewé tí ò megbò kò lè so oògùn kó jẹ́ tó o bá déwé mọ̀ tó ilé kúlẹ́jà ó tààrọ̀ fún ọ ni gbogbo àwọn kan ní ń kó bá àwọn tí à ń pé wọ́n ń so oògùn kò jẹ́ nígbà bá lọ ra ilé kúlẹ́jà ó ní àyín náà ní tó o sì dààmú tó bá ti rà ọ wà náà mọ iye owó sí oògùn kò sì ní ṣiṣẹ́. n wà mọ fojú onírọ́wò. ó wà mọ fojú onírọ́wò pé mo tí mo wo náà nù nígbà tí ò déwé yẹn mọ̀ ó sì bá nù òwe ni kò dá mọ̀ ó sì lọ rà á ṣùgbọ́n nìsín tọ́ dẹ́ ní ni pé tí èèyàn bá mọ ewé kan ìyẹn tọ́ ọdẹgbẹ́ mi lọ
sọ ọmọ ewé báyìí tó nù bá mọ̀ yóò bá ń tọ́ ẹlòmíì lọ á béèrè ó dìgbà tá a bá tó mẹ́ni tó mọ̀ ó di pa á sí. tí ẹ rò pé yín ó mọ̀ pẹ́. mọ̀ pẹ́ náà ni oògùn ọdẹ máa fi pẹ́ torí pé nígbà tí ò bá tí ì rí ní tó jọ tó bá ní kó o ṣe rọ yóò tún di irọ́ náà ni.